الحمد لله رب العالمين وصلى الله وسلم على رسوله الأمين سيد الأولين والآخرين وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن استنى بسنته وكتفى أثاره إلى يوم الدين وبعد أدب فون الله وبا أتركاتك فون نبي محمد صلى الله عليه وآله وسلم أبلغ وبا كما شاء fún wa ní àgbọ́yé ẹ̀sìn abẹ́lọ́wọ̀n ọba àpàdà sábúrú àpàdà sí ìgbà tí ó dá ọlọ́mọdé òde bá wa mọ̀ ní ẹ̀sìn ṣe rárá tẹ́lẹ̀ ìwádìí pé yóò wà dálá burú ọ̀bẹ̀lọ́wọ̀n àdánwò bẹ́ ọlọ́mọ fi kàn wá náà àwọn tó wá jẹ́ àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí wá kù sí abẹ́lọ́wọ̀n ọba kí ó má ṣàforíjì fún wa kó foríjì wa kó ṣàforíjì fún wa Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anna tayyib náà ẹ̀rí àkọlé tá a kọ ìta ní elépe àdínì láàrin ahlus sunnah àti ahlul bid'ah nígbà kan àwa náà kún nínú àwọn tí wọ́n máa ń sọ wípé arákùnrin tí tó náà ń pèpè sí sunnah tó náà ń tẹ́ pé òun ló kọ́kọ́ gbógun ti àwọn onísúnnà lórí social media pé bí i Facebook TV Àfáà Saheed Shittu nígbà tí wọ́n kọ́ gbọ́ kí ló dé pé ti pọ̀ ju lágbára àwọn tí wọ́n súnmọ́ fa àpọ̀n sákèsì pé ẹ sọ fáfá yìí ní tẹ́ wọ́n fẹ́ jà fún súnnà kì í ṣe ọ̀nà báyìí ó níbẹ̀ sí jà fún súnnà so ní tó wá jẹ́ alhujja ni ẹ̀rí ni lọ́fún ọ̀sọ̀mọ́ pítọ̀ nǹkan báyìí ni aṣọ àwọn tó jẹ́ àwọn ní bídíà tí afá yìí ń takò gbogbo wọ́n ṣá ń bẹ̀rẹ̀ kíní kódà ara àwọn tó tún súnmọ́ wa tani àyínà ẹ̀wò ṣe kó mọ́ ṣe pé dáa kẹ́yìn máa fi èpè kó máa fi ṣe dáwà ṣe irú dáwà tánà bí ṣe nìyẹn àná ni bẹ́ẹ̀ ni kò dáa àwọn ilé ẹni yìí ó ti mọ́ lára bóun ṣe máa ń sọ̀rọ̀ ní tẹ̀ nìyẹn so ìkan lè mọ́yàn lára kó mọ́ dáa ó ti ń sìn so a máa kúrò aṣákèsí ni al-mu'min mir'atu akhi dígí lajẹ́ fúnra wa tá bá rí àṣìṣe láàárọ̀ ọmọ ìyá wa á pè sákèsí nípa ẹni tó ń ṣe yìí àókù díẹ̀ káàtó kò dáa tọ́yì lẹ́nu jẹ́ mẹ́ta yìí gbẹ̀tẹ́ pé àwọn àkéṣì pọ̀ táwọn tẹgbẹ́ àwàfà yìí àtàwọn tó já àwọn ọmọ ìyá wa tí wọ́n súnmọ́ sọ wọ́n pèsè àkéṣì àwa rí ẹ pé nígbà tó rí pé àwọn tó já àwọn àfáà náà wá jáde àátá tó já àwọn tulabul ilm àwọn náà tó jáde pé àwọn ní bídíà yìí sẹ́ alhamdulillah ó ti lẹ́sẹ̀ ńlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n ti jẹ lọ àmọ́ báyìí ó ti ń ṣàìsàn báyìí torí oríṣiríṣi àrùn ní ló ń débà pẹ̀lú gbọ́lọ́n yóò sì kíni yóò sì parẹ́ gẹ́gẹ́ bí àdúrà táwọn bàbá máa ń ṣe wípé kọ́lọ́hún o kó bá gbé súnà nábìga kó bá pa iná adẹ́bọ rẹ kó ṣe kíni kó ṣe rẹ bídíà àṣìtáni ńlẹ̀ alhamdulillah ẹ pé ọlọ́ọ̀tì rẹ bídíà àṣìtáni ó wá ń ta wọn lára ó wá ń ká wọn lára bàbá ṣe program tá ṣe program bá ṣe program mo ṣe program ní ìjẹta bàbá kò sí bí náà wá ṣe pọ̀ anybody inú wa tó wá ṣe program èpè ní wọ́n máa ṣe kódà náà family mi tí wọ́n rí wọ́n náà program wo dákun má ṣe program yìí mọ́ èpè ti pọ̀jù kí ló dé èmi kọ́ mo lè pé tẹ́lẹ̀ tí mo ṣe mi ò ṣépè fún anybody mi ò ṣépè fún yín Àfáà Kutubi àwọn program tí òun náà ò ṣépè fún yàn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n hàn ṣépè ó ṣe oníyàwó mẹ́ta òun náà ò ṣépè fún yín so àlàyé ọ̀rọ̀ là ń ṣe fún yín ẹ wá dé ẹ hàn mọ̀ ṣépè èpè yìí ni now kí wọ́n lọ bí tí mò ń lọ kọ́ rí pé ẹ̀lùmẹ́rin pé ìrọ̀ ń parọ́ ni ẹ lọ wo program tí mo ṣe nípa wípé ọ̀rọ̀ Sheikh Adamu kò lè tó báyìí ẹ wá dúró ẹ̀ pé tẹ́lẹ̀ mi iṣẹ́ kódà kò ṣe fẹ́ mi nìkan ó tún ṣe fáwọn fámílì ó tún ṣe fún àwọn kò lè ràn wá wallahi kò lè ràn wá torí pé a ṣe pè fún yín a sì wù pé in tá à ń sọ fún yín ni pé in tí ò bá da kò dáa àwọn Yorùbá ní in tí ò bá da kò lóko méjì kí náà wọ́n ń pè àìdá náà ni kò dá ni tọ́ mo wá ṣe lẹ́ṣọ̀ lórí pé ń tàfà Kutubi sọ àfá ò sọ kò sọ jáàmù kò sì sọ ti àpéjú èlé wọn náà ó lè jẹ́ ẹlẹ́mí lè sọ pé àánú kò yẹ kó wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀dà àgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ bọ́ bẹ́ ṣe ń kọ̀rẹ́tì àfá àbí tẹ́lẹ̀ ń kọ̀rẹ́tì wa lórí ọ̀rọ̀ yìí ó yẹ kẹ́ kọ̀rẹ́tì Mudir Markaz náà ó yẹ kẹ́ pe àfá Mudir Markaz náà sákèsì so but ara pé àwọn èèyàn wọn jálábòsì wọn ní fẹ́ sọ tó jẹ́ òdodo ọ̀rọ̀ aláàlá èèyàn bí àwọn ní nǹkan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ní nọ́ṣẹ̀l ẹ wá wo tí ọkùnrin Jack Mali
in tó ṣe of recent I mean ní ṣáná ní àgbóni I think àná tó ní mo fẹ́ ká náà gbọ́ ẹgbọ́n tí ó wí o ó parọ́ síbẹ̀ ó pa òbítíbitì rọ́ máwọn àfà má sì sọ lẹ́ẹ̀kọ̀kan má yọ lẹ́ẹ̀kọ̀kan ìfà tó bá rọrùn ń pè àwọn àfà tó wà involve pé nǹkan tí ẹni sọ ìṣórí bí àbí òdì bẹ́ẹ̀ ó parọ́ mọ́ àfà Kutubi ó ní bàbá àfà Kutubi tẹ amúgbùn bàbá rẹ̀ ìyá rẹ̀ ń ta pàrágà subhanallah ẹ wá gbọ́ bó ṣe gbọ́rọ̀ lẹ̀ ẹ sàn pé ó nírọ̀ lẹ́ni ó purọ́ lẹ́ni ẹ dàbí kí la fẹ́ gbà ń bẹ tó ẹ pọ́rọ̀ ẹ̀sìn ni a nígbà tí máa parọ́ máwọn èèyàn ó ṣépè kódà ó ṣépè ó ṣépè fún ònìkan ó tún ṣépè fún bàbá rẹ̀ oní tí bàbá rẹ̀ ò bá ti kú àti bọ́tán rẹ̀ ò ní dáa tó bá ti kú kò ní lálẹ́ kìí àmọ́ wò àbí nǹkan ẹ dákun tó ẹ pọ́rọ̀ ẹ̀sìn ni tó ẹ pọ́rọ̀ ẹ̀sìn ni àṣọ ó yẹ kó wá ká alára tó bá yẹn ká máa ṣépè fáwọn èèyàn kí lẹ wá ń bú Saheed Shittu fún Saheed Shittu kí lẹ ń bú fún ìkan máa ń sọ pé elépè àdínì lòun àbí kí wá ní ká pẹ́yìn kí ní ká pe ẹ̀yìn nígbàtẹ́ ń pe Saheed Shittu ní elépè àdínì ní tẹ́yìn ṣe ìṣàdúrà lẹ́ ń ṣe ẹ ká gbọ́ tí ó wí ẹ̀dàkùn bá fi kí ní ẹ̀ sí náà ẹjá gbọ́n tó wí. Akíìmù Kùtùbù òun náà ń gbọ́ báyìí ìbílẹ̀ ìwò ní wò Akíìmù Kùtùbù ìran yóò tún ṣe rí ní mọ́ ṣe ń gbọ́ ó ní Akíìmù Kùtùbù ó ṣe máa ń pe Kutubi nìyẹn subhanallah ó ní ìran yóò jú ní ṣoríire mọ́ subhanallah ìran wọn kò ní ṣoríire mọ́ rẹ̀ ó sọ fún rẹ̀ ni torí pé ẹni tó sọ sí kò lẹ́tọ̀ọ́ sí bó ti rò kó mọ́ kò ìṣàbòsí fún yín so bẹ́ẹ̀ bá ṣe pé àfà tí ẹni tí ó ṣe pé fún tí ò bá wọ́ tiẹ̀ yóò padà sọ́dọ̀ rẹ̀ bọ̀tà wá bẹ Ọlọ́run balẹ̀ kí ọlá kọ́lọ̀n kó ṣàmójúkúrò fún yín náà ẹ má gbọ́ lọ o so àwọn fámìlì ló ń ṣe pé fún báyìí ó ti yéé sìn àwọn fámìlì ṣe pé fún ẹ má gbọ́ lọ. àpẹẹrẹ ògùn Ọlọ́run ó ní ṣe ká Ádámù ó ní bàbá yẹn bàbá wọn ó wúnú ni nígbà wá wúnú wọn á gbé lọ wọn tó gbé lọ bèlú èkó wọn tó kú síbẹ̀ bí ṣe ká Ádámù bá kú sílùú èkó ṣé Ibrahim nìyá sì kú sílùú èkó. àyè ò kàn wá kí ló kàn wá pẹ̀lú ogun. ayébẹ̀kọ́ ṣé Ibrahim nìyá sì ó kú lú èkó ṣé Ádámù ìlú èkó ṣé Ádámù kú sí prestige ni Abíọ́lá ló gbé lọ Abíọ́lá èsì èèyàn kékeré Nàìjíríà òun ló gbé lọ. ẹ ṣáàjà fílẹ̀ níbi ọ̀rọ̀ ìbò. bàbá rẹ bẹ bí òsì báyìí pé bá ń bẹ ayé bàbá rẹ ò ní da ṣe ń gbọ́ ó ní àwọn ọmọ bíi bàbá rẹ̀ ń bẹ àbí òsì yẹn àfà Kutubi ló ń sọ o tó yẹ kí bàbá àfà ń bẹ àbí òsì àmọ́ tí bàbá yẹn bá ń bẹ láyé ayé bàbá rẹ̀ ò ní dáa subhanallah òun sì gbà pé bẹ́ẹ̀ yẹn bá bú bàbá yẹn nìkan tó bàbá yẹn nìkan tó yẹ pé bàbá yẹn ò sì lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn bàbá tiẹ̀ ló ń bú yẹn yes bàbá rẹ̀ òun ló ń bú direct ni ó ti yé sìn so ẹni tó bá bàbá yẹn nìkan sẹ́ ọ̀rọ̀ anábì ní sallallahu alayhi wa sallam bàbá tiẹ̀ ló ń bú so kò ní ká káwọn ó wá ṣe pé àbúgbé ìbúká náà máa bú náà ní tó bá sọ ó ti yé sìn yóò padà sí ọ̀dà rẹ̀ náà àwọn òbẹ̀ lọ́hùn fún kọ́lọ̀ má jẹ kọ́lọ̀ má fi bí náà. ọba sí kò ní sùn rè bàbá Akíìmù. ó ní tí bàbá Akíìmù Kùtùbù gẹ́gẹ́ bó ṣe mọ́ ń sọ tí bàbá ẹ̀ bá ń bẹ láyé ó sì pè fún pé kò ní gbégbé ayé gidi àwọn bá ti kú kò ní sùn rè subhanallah ṣé kọ́dà ṣe fẹ́ gbọ́ kódà kó jẹ́ èṣù àwọn àfáà míì tún ṣàlàyé pé èṣù gan àgbọ̀kọ̀ ní àdínlá tí wọ́n sọ pé la'natullahi alayhim fún èṣù gan ó ti yé sìn lẹ́yìn pé a'udhu billahi minash shaitonir rajim a máa wọ́ sọ́dọ̀ Ọlọ́run ọba kó lọ́dún èṣù ni àwọn kàtọ́ wọn làánà rẹ̀ nídìí ẹ̀mọ́ tó pé ẹni làánà ni sẹ́ni yìí sì kí ni bàbá rẹ̀ ṣe fún ọ tó fi wọ́n ṣe pé tó fi mú bàbá rẹ̀ pé tó bá ti kú kò ní rọrùn rẹ̀ wọ̀ bákan náà tó bá sì ń bẹ láyé tó bá ti kú kò ní sùúrè tó ẹ pé kò tí ì kú kò ní dáa fún ṣáà nídìí ẹni so kí lẹ wá ń bú Saheed Shittu fún sẹ́ that is the question kí lẹ ń bú Saheed Shittu fún nígbà tó yẹ pé ẹ̀yin orúkọ ilẹ̀ ẹ̀kọ́ kọ́kọ́ bàjẹ́ ẹni Ṣèkíyù Shittu Ṣèkíyù yẹn ṣé orúkọ rẹ̀ nìyẹn Saheed olóyè nìyẹn ẹ change ní Ṣèkíyù Shittu yẹni pé olórí ibú
àdúrà lẹ́ ń ṣe fún yẹn so ẹ wá ń pè ní elépè ṣe kí ìṣítù elépè àdínì so ṣé n tẹ́yìn sọ yẹn aládùúgbò àdínì lẹ́yìn ìyàdìlù èyí àṣẹ déédéé náà ayé tí ń pọ̀ lóṣìṣì bó sáwọn pé èmi súnmọ́ afákútú bí asúnmọ́ ọ̀rẹ́ ni wá ní pé nípa ẹkẹ bá afákútú bí sọ̀rọ̀ àtẹnu àfámílì mi ẹnu àfámílì mi bọ́ọ̀rẹ̀ rẹ sọ̀rọ̀ kò yẹ kó tiẹ̀ sọ̀rọ̀ ẹ mara ẹwọ ẹ fìyẹn lẹ̀ àbòsí làwọn èèyàn ń ṣe so ẹ wá jáde yìí sìn mo ṣe program níjẹta èébú èpè ni làwọn èèyàn ń ṣe so èmi ò ní láti fún yín lépè àfáànù náà òun ò ní láti fún yín lépè so ti yín sìn àwọn onídìí ní táwọn ń sọ àdídákẹ́ àmọ̀ sọ ó ti yín sìn àwọn akọ́ ńlá ní èpè yẹn bó ṣe lè kó mọ wàláhì àwọn akọ́ so ẹwo tó sọ nípa àfà ẹjà tún gbọ́. àdéhùn òtúlú àdéhùn òtúlú ìran yóò tún ṣe nílé mọ́ pẹ̀lú ògùn ọlọ́run ó ní ṣe káádámù ó ní bàbá yẹn bàbá òun ó wúnú ni nígbà wá wúnú wọn á gbé lọ wọn tó gbé lọ bí ìlú èkó wọn tó kú síbẹ̀ bí ṣe káádámù bá kú sílùú èkó ṣé Ibrahim nìyá sì kú sílùú èkó London yes ayé ẹ̀kọ́ ṣé Ibrahim nìyá sì ó kú lóò èkó ṣé Ádámù ìlú èkó ṣé Ádámù kú sí prestige ni Abíọ́lá ló gbé lọ Abíọ́lá èsì èèyàn kékeré ní Nàìjíríà òun ló gbé lọ bàbá rẹ bàbá àti àmì bàbá rẹ bẹ bí òsì báyìí pé bá ń bẹ ayé bàbá rẹ ò ní da bí bàbá rẹ ọba sí kò ní sùn rí bàbá mi wù. ṣẹ̀sìn gbọ́n sí o tọ alábòsí kan náà tún kọ́ ti òun sọ̀rọ̀ ó ní go and find something to do so in tóun ń ṣe yẹn nǹkan gidi ni o ò ṣe kọ́ síbẹ̀ pé go and find something to do fóun náà tó yẹ pé nǹkan gidi ló ń ṣe a ní ẹjẹ́ àfàbòsílẹ̀ wàláhì alábòsí làwọn èèyàn mo kó tẹ̀lé ẹ̀kan mo kó tẹ̀lé oúnjẹ ní náà pé alábòsíṣẹ́ báyìí bẹ́ẹ̀ yorùbá fílẹ̀ tó túnmọ̀ pé nǹkan yìí tẹ́lẹ̀ ń ṣe yìí in tí ò dá ni wàláhì alábòsí kò ní níbi ire wọ o so àfi kẹ́yìn fàbòsílẹ̀ wàláhì kẹ́yìn fàbòsílẹ̀ so kí ni gbogbo yẹn kí ni gbogbo yẹn tẹ́bì náà ẹjá máa gbọ́ lọ. pẹ̀lú lórí wọ́n ní bàbá rẹ̀ igbó ni bàbá rẹ̀ ń tà wọ́n ní ìyá rẹ̀ ń ta pàrádà ọ̀rẹ́ ní eré bí òun rí bàbá rẹ̀ bí òun rí ìyá rẹ̀ bí òun. ṣẹ́gbọ́n tó wí wọ́n ní bàbá rẹ̀ ń ta gbó ìyá rẹ̀ ń ta pàrádà sórí ní tó sọ yìí wẹ́ èmi ò kí ń ṣe àfáà ló wà ní best position láti ìdó lórí ẹ̀ pé àfi tó wà fi lè mẹ́rí ẹ̀wà lókù tó bá fi lè mẹ́rí ẹ̀wà òun lókù bàtà fi wà ní àdúgbò lọ́hùn ìmí a máa lọlé wọn a máa ń wára lọlé káàkiri ó ti mọ́ máa fà pàrágàṣì wá jẹ́ subhanallah bẹ̀rọ ọlọ́run jakmal bẹ̀rọ ọlọ́run pàrágàṣì wá jẹ́ ó ní wọ́n ní ẹgbọ́n tó wí wọ́n ní bàbá rẹ̀ ń tagbó ìyá rẹ̀ ń ta pàrágà wọ́n ní sóṣojú rẹ̀ tó dẹ́ olójú ọlọ́ni inna ba'da dhanni ithm àbámúdá ni wọ́n ní anábi sallallahu alaihi wasallam anábi ni iyyakum wa dhann fa inna dhanna akdhabul hadith anábi ni ẹ jìnà sí àbádídá àbámúdá wọ́n ní wọ́n pé mo rò pé ó súnmọ́ ó likely anábi ni iyyakum wa dhann fa inna dhanna akdhabul hadith ọ̀rọ̀ tó ṣe pé òun ní tàlẹ̀ pé ní number 1 irọ́ òun náà ní zọ́nù wọ́n ní bàbá rẹ̀ ń tagbó ìyá rẹ̀ ń ta pàrágà ó rí kìíní kan ìrèdé sí subhanallah ó tún parọ́ lẹ́yìn pé òun ṣe pé ó tún pa irọ́ ó wá parọ́ mọ́ ẹ̀yìn yẹn ó tún parọ́ mọ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run wallahi bẹ̀rẹ̀ Ọlọ́run so àwọn kìíní wọn mọ implication tí wọ́n ń ṣe wallahi wọn mọ́ tó máa mọ implication rẹ̀ ní wọ́n ní máa sọgbọ́n tí wọ́n sọ yìí yes kẹ́yìn parọ́ mọ́yàn hada buhtanun azim irọ́lọ́lá ok o fẹ́ case point o fẹ́ bóun náà jẹ́ pé o fẹ́ bá jẹ́ ó ti yìí sí o wá ń sọ̀rọ̀ tí ó dá ṣe bí wọ́n náà confirm pé lóòótọ́ Sheikh Adam bí wọ́n ṣe gani wọ́n ṣe kútúbà àmọ́ wọ́n ní àwọn Ọlọ́run o ọlá pé iṣẹ́ rẹ̀ ni mò ń jẹ́ ìnìkan iṣẹ́ wọ́n rẹ̀ náà gbà pé afá yóò parọ́ kí wọ́n ṣe pé bí àwọn wá sọ fi máa rọ̀ dí àtàní fi Sheikh Adam kí ṣe pé afá ìwá sọ láti rí pé láti fi Sheikh Adam jẹ òun sọ pé ọmọ Sheikh Adam yẹn Habib Markaz in tó ń sọ ń sìn ewu rẹ̀ afá àtẹ́ ìbá mọ̀ tó ṣe ń bọ́ àwọn sàábé tó ń bọ́ àwọn ìṣúwá tó ń bú Taymiya Muhammad ibn Wahhab Muawiya tó ń bú àwọn sàábé àti Muhammad sallallahu alaihi wasallam àtàwọn tó jẹ́ àwọn afá ewu rẹ̀ ní
ó wá fún yín lápèjúwe àpèjúwe ilẹ̀ wa wọ́n ní play rẹ̀ inshallah yín ṣe padà play rẹ̀ so àpèjúwe lẹ́yìn wá sọ di bàbàrà nísìn tẹ̀sán pé yín tó sọ orí bẹ́ẹ̀ lóòótọ́ á ta ọ̀rọ̀ pé bàbá rẹ̀ kì í ṣe Abdullahi kì í ní kan mo ti yán yẹn náà tó ti yẹn sìn ẹ̀ kọ́ lọ bí lọ ṣíkà Ádámù náà pé ṣíkà Ádámù ṣe ń kọrin tíra àwọn tí wọ́n kọ Adam Abdullah al-Alori ẹ lọ wọn tíra àwọn tó ń ṣe Adam Abdullah al-Alori ni wọ́n kọ síbẹ̀ so ṣíkà Ádámù lẹ́ẹ̀kẹ́kọ́ tọ́ kẹ́kọ́ sọ pé àwọn ṣe mistake bọ́ ṣe ń yes but ìyẹn dẹ̀ ní ìyẹn fúyẹ́ ìyẹn tó wọ́n fi ṣíkà Ádámù wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yes níwọ̀nba wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn pé ìyẹn náà ọ̀rọ̀ kan nìyẹn wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn níwọ̀nba tó ká àní Muhammad sallallahu alaihi wasallam so anabi náà fi rẹ̀ ti sí bàbá rẹ̀ so kò sí láì fi mẹ́ kódà anabi fi ẹni tó jẹ́ bàbá ó tún fi ti síra rẹ̀ anabi ní àwùtọ́ wọ́n bímọ wúlìdì aliyya layla ọ albariha wọ́n bímọ kan fún mi lálẹ́ àná o wa sammaytuhu bismi abi mo sì sọ ní orúkọ bàbá mi tá bàbá rẹ̀ Abdullahi lamọ́ sí àmọ́ bàbá tó ń sọ orúkọ ọmọ tó sọ Ibrahim ni Ibrahim ló sọ so ilan kò sí láìfí ń bẹ̀ so afọ́ òṣèlú tẹ́kì ní náhíyà yẹn àmọ́ náhíyà pé ókè ó Abdulraki gangan lórúkọ bàbá rẹ̀ o tó ní bàbá rẹ̀ olódo ni kìíní kan Abdulraki no problem yẹn náà àgbà àmọ́ táwọn ní ká tú dáadáa kò ń ṣe mistake tó ti yẹn sìn so ẹ̀yin náà gbà pé táfà yìí sọ yìí orí bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ ó ṣe lè sọ bẹ́ẹ̀ yẹn lè yín sọ ẹ wá wo tí wọ́n wá ń sọ báyìí sìn òun parọ́ mọ́ bàbá ń bàbá oní wọn ń tapàrágà inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un ẹ dákun ṣáà nídìí gbogbo ilé ní láti máa parọ́ náà láti create ship point láti ní point nídìí ẹ̀ láti blackmail èèyàn nídìí ẹ̀ ó ti ń sìn oní ìyá rẹ̀ náà ń ta kí ló tẹ̀ sọ́nà nasallahu al-afiyya was-salama. pẹ̀lú ìgbò ọlọ́run ó ní ṣe ká Ádámù ó ní bàbá yẹn bàbá wọn ó wúnú ni nígbà wá wúnú wọn wá gbé lọ wọn tó gbé lọ bí ìlú Èkó wọn tó kú síbẹ̀ bí ṣe ká Ádámù bá kú sílùú Èkó ṣé Ibrahim nìyá sì kú sílùú Èkó London yes ayé ẹ̀kọ́ ṣé Ibrahim nìyá sì wọ́n kú lóò Èkó ṣé Ádámù ìlú Èkó ṣé Ádámù kú sí Prestige ní Abíọ́lá ló gbé lọ Abíọ́lá èsì èèyàn kékeré Nàìjíríà òun ló gbé lọ bàbá àti àbí bàbá rẹ bẹ bí òsì báyìí pé bá ń bẹ ayé bàbá rẹ ò ní da bí bàbá rẹ ọba sí kò ní sùn rè bàbá kì í pẹ̀lú lórí wọn ní bàbá rẹ igbó ni bàbá rẹ ń tà wọn ní ìyá rẹ ń ta pàrágà ọ̀rẹ́ ní eré bí ọ òrí bàbá rẹ bí ọ òrí ìyá rẹ bí ọ ìwọ lọ wọn náà ń sọ̀rọ̀ ṣiṣẹ́ ká Ádámà tí Ádámà tó ṣiṣẹ́ tí gbogbo ayé tí màálẹ mímọ fi dáyé lónìí tọjá pé nù sẹ rẹ làbárkà rẹ ràn ìwọ náà kó tó lè ṣe ibú wa. wọ́n wá ní ṣe ká Ádámù kú sílùú Èkó wọ́n tún wá fúláì rẹ̀ wá pẹ̀lú plane Abíọ́lá wá gbé ṣe ká Ádámù lọ́wọ́ òun wọ́n kọ́ pé wọ́n wá gbé ṣe ká Ádámù. Kùdúùnù Akóredé káwọ́ ẹni tí bàbá rẹ̀ kú. tọ́ àkọ́kọ́ nìyẹn tí a bá la Tafa Kutubi kò sọ́tán ó ti yé sìn ó ṣe bìtìbìtì pè fáfá ó ṣe bìtìbìtì pè fún bàbá àti ìyá ó ti yé so ẹni tó bá ń là káì yóò ti mọ̀ wípé àwọn ará bíi wàláì wọn àkọ́kọ́ ni pé wọn kọ́kọ́ gbẹ́sìn yìí náà yes wọn gbẹ́sìn yìí ẹ̀kejì ni pé alábòsí sí ni wọn yes alábòsí ni wọn èèyàn ṣépè fún bàbá Sheikh Adam kò bú Sheikh Adam so lórí pé kò sọ pé Sheikh Adam tó wá ní ká sọ bẹ́ẹ̀ náà ṣe máa ń sọ o báyìí ó ti yé ẹ wá ní àwà ẹni kan mórí wá kí wọ́n sọ ọrùn nù so ẹgbẹ́ ẹ wá ń bú àwọn fámílì àfà ẹ ń bú fámílì rẹ̀ pé bàbá ẹ bá ṣe ń bẹ láyé kò ní dáa fún ayé ò ní yẹ tí a bá ti kú kò ní sùn re ìyá rẹ̀ náà the same thing subhanallah ìyẹn kò wá fi mọ níbẹ̀ yẹn nìkan kò fi mọ síbẹ̀ yẹn nìkan ó tún wá bú àwọn àfáàsúnà mi ẹgbọ́n tó sọ náà pa àfáàsúnà mi. Sheikh Adamu wọ́n ní Abdullahi tó bí Sheikh Adama ó ní kì í sábà òpònú ni Abdullahi kọ́ ni ó bí Sheikh Adamu Abdulbaki ló bí Sheikh Adamu Habibullahi bí Abdulbaki Abdullahi wa bí Habibullah Habibullahi bàbá
fún Sheikh Adam òun ni àkọ́kọ́ ìmáàmù lọ́mọdá wa yìí òun ni àkọ́kọ́ ìmáàmù kó fi mọ́sálásí ọmọdá lọ́lẹ̀ nílọrin yẹn bàbá wọn òun wá bẹ́ẹ̀ bá kí òun lọ́wọ́ láti Ọ̀yọ́ Abdullahi lọ́kọ́kọ́ wá lọ́tẹ̀lá àfáà límì wá kí Abibulayi náà òun tó wá jòkó sí Ìlọrin àfáà ní gbogbo wọn onímímà ni àtọlẹ̀dọ́lẹ̀ mímà àtọlẹ̀dọ́lẹ̀ jẹ́ ni Ọlọ́run ní Sheikh Adama àtọlẹ̀dọ́lẹ̀ wèrè ni wọn kàbí. ǹtọ́ kò tó kí tó bọ́ síbẹ̀ so ó ní pé ìta kí afákojú sọ pé Abdullahi bàbá ni Abdullahi there's no problem mo ti yẹn náà tó ti yẹn sìn sọ yẹn Sheikh Adam lẹ́yìn ọkọ lọ bí pé wọ́n ṣe ń kọ́ wọ́n Sheikh Abdulbaki ẹ lọ wọ àwọn tíra Sheikh Adam ẹ lè rí Adam ibn Abdulbaki ibn Habibillah ibn Abdullah àbíkọ́tẹ̀ ní ok Adam ibn Abdulbaki ẹ ní rí so yẹn ń sọ̀rọ̀ kò sínú ọ̀rọ̀ rárá so tó ẹkẹ́ ẹ̀ bá kọ́ mímọ̀ débẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé Sheikh Adam ní afákojú bí náà kọ́pì ó ti yé Sheikh Adam ní afá kọ́pì náà so ó ní wọ́n mú wọn wá sí Ìlọrin ni ìyẹn ìkankan ni ẹ́ o tó tún pa tó tún jẹ́ ká mọ̀ wípé àṣẹ wọ́n mú wá sí Ìlọrin ni àṣẹ wọ́n ń ṣe ọmọ Ìlọrin gan nípìnlẹ̀ wọ́n mú wọn wá sí Ìlọrin ni so ìyẹn àwọn àfáà mi wọ́n mọ̀ yanjú yẹn yìí ò kémi ó ti yé ìkò kémi so now ó wá ní ẹ máa gbọ́n tí ó wí o. gbogbo wọn yìí wá bẹ́ẹ̀ wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ Fàtáyì ṣe ń dádúró ni Fàtáyì tìyà yìí àti Aláró ṣe ń gbọ́ o. Àjàlá Akórèdé gbogbo yín pátá àti bàbá alágbèéní àbíbí ní odò Ìbàdàn gbogbo ẹ̀yin tẹ̀ ń pera yín lálùsùnà àdè ẹ̀yà òsàlàfíà wà á dé ẹ̀yà òsùnà tẹ̀ ń dààmú ayé tẹ̀ ẹ̀já yọ gbádùn àti bọ́sán gbogbo yín ò lè dà. Naam ó ka gbogbo àwọn àfáà yìí àwọn àfáà tó ká lẹ́yìn yàtọ̀ sí bàbá alágbèéní nìkan ní ó kà kún Boko Haram nígbà náà tó kọ́ sọ̀rọ̀ táwọn àfáà pé wọ́n dòrò pé bọ́ èyí ẹja adáṣe ìdí àfọ̀n ẹja akọ́lẹ́kọ̀ọ́ ìgbà náà nígbà tó gbọ́ pé àwọn fẹ́ competition fún ààrẹ balẹ̀ ọ̀rọ̀ rẹ̀ change lákàyè rẹ̀ padà sípò tí wọ́n lọ gbọ́ àwọn program nígbà náà ó ní àwọn òbú yín o àwa náà alùsùn làwa náà o kíní kan ààrẹ balẹ̀ àwọn nígbà tó di pé àwọn àfáà pé kí náà fi lè ṣe sáà máa ní à ń lọ kóòtù lẹ́ẹ̀mẹ̀wá ẹ̀wọ̀n níta ló fẹ́ gbẹjọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn lábádé bẹ̀ ó ti yé ìsìn so kò jẹ́ kí wọ́n kọ́ bẹ́ra sí mọ́ wọ́n rí pé ó dà ń pé àwọn léyìí ó yá jẹ́ mọ́ sọ ló bá tún bẹ̀rẹ̀ ó wá ń ka gbogbo wọn ó sọ̀rọ̀ burúkú kan bí ó ṣe kí n pè sásàrò mi tàbá kùtù bí àmọ̀ra dáadáa mo mọ́lé wọn lájégún lẹ́gbà náà ní bá díà tí a máa wára lọlé tí ó ti yé so eléyìí tí ó wá sọ yìí ìsọkúsọ ni àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ó ní pé nípa àwọn dárúkọ wọn ó ní gbogbo wọn ó ní àtúbọ̀tán wò ní dáa subhanallah subhanallah ẹni tí ó ti kù tí ó ti mọ ẹni tí ó gbẹ̀yìn ayé rẹ̀ nínú àkídà alùsùn wal jamaa ẹni tí ó ti kù a lè kò tọ́ sí wa lẹ́nu a gbúdọ̀ ewọ ní ká ní àtúbọ̀tán ní òdìdá tó pé àmọ́ tí ó padà jẹ́ àtúbọ̀tán rẹ̀ àmọ́ tí ọlọ́run lè change ẹ̀ òun tó ń wòròwòrò yìí tó ń wàkúwà tó ń ṣe wòròwòrò tó ń parọ́ káàkiri ó ti ń sìn tẹ́ pé ó kàn jam tọ́ọ̀kù ọlọ́run lè yí padà kó ṣe súnnà kó sì túbá ní táwọn sọ nìyẹn káwa sọ pé àjákùmọ̀ lu ẹni tí ó bá kú nu o lẹ́nu ẹ̀ ṣe ń wá rọ́ọ̀fù yẹn ẹni tí ó bá kú ni àwọn olè sọ hasha lillah iyadha billahi iyadha àwọn olè sọ ọ̀rọ̀ báwọn torí pé ọ̀rọ̀ yẹn ò dá bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ tí wọ́n rò pé ókè o ká ní òkè ọ̀nà àánú ni wọ́n ń tọ̀ wọ́n ní àbí wọ́n ṣe bá kú nu ó ṣeéṣe pé yóò padà bounce back lórí rẹ̀ àwọn abẹ́lẹ̀ wọn bá àtàwá àtòun kọ́lọ̀n jẹ́ abáradà kú kọ́lọ̀n kó ṣàánú wa kọ́lọ̀n má jẹ́ abáradà kú torí pé nǹkan táwọn èèyàn ara wọlé yìí wallahi rádaràdá ni tó ti yé so àmọ́ àwọn abẹ́lẹ̀ wọn pé èèyàn gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ kú ó ṣe èèyàn gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ kú kọ́lọ̀n kó má ṣà ṣọ́ wa tọ́yì ó ní gbogbo àtibọ̀ tó wò ní dáa ẹ wá túbọ̀ tí ó tún wí. gbogbo ẹ̀yà alùsùnà àdè ìyá òsùnà wà á dé ìyá òsàlàbíyà gbogbo yẹn lẹ́sọ̀ dáadáa. Aláró ayé rẹ̀ ò ní dáa o.
ṣe ń gbọ́ ó wá mú ọlẹ́ kọ̀ọ̀kan aláró ayé rò ní dáa so ẹni tó sọ ń sìn ṣé òun ò ní fámìlì so bú ọ ní táwọn kí àwọn èèyàn kí ń ro làákà ìnìyẹn ẹni tó bú ń sìn tó pé aláró ayé rò ní dáa o ẹ dákun ṣé ẹ lọ wo fídíò Professor Aláró so bú rí pé àbí ṣọ́jà ìdárúkọ rẹ̀ rí ẹ dákun kí nìyẹn ṣe fún so ẹnìkan wá mú àpèjúwe lásán fakọ́mọ̀ ti dúníà wà lámùtẹ́kọ̀ọ́d ní gbogbo ayé wá fẹ́ dàrú nítorí ẹ̀ pé àgbẹ̀ ni a ṣe pé fún ní lẹ́tọ́ lọ́wọ́ àwọn fámìlì rẹ̀ káàkiri lẹ́tọ́ lọ sọ fún mùdírù rẹ̀ ló ṣe é sì yìí ò kankan mi tó bẹ́ẹ̀ gẹ̀ gbọ́sùn mọ́ pé yìí kò nítumọ̀ bí ẹni kò nítumọ̀ tí mùdírù wa jókòó àtàwọn ọmọ pa àwọn tó jẹ́ àwọn alumni àtàwọn ọmọ yìí pé mo ti àti yọ gbogbo dára tó lọ́wọ́ bá ṣe ẹ̀ tí wọ́n pè mí ìyẹn ò tẹ̀ kò nítumọ̀ náà gbogbo dára tó lọ́wọ́ bá ṣe fún àwọn ọmọ Darul Falah kọ́lọ̀ kó gbé fún Kutubi kó ṣe fún gbọ́n ọmọléké kó má ṣe fún Kutubi ẹ dákun kí ni gbé nìyẹn Ọlọ́run ṣe dára fún táyì náà mọ̀ tó ju gbogbo ọmọléké yìí lọ Ọlọ́run wá sọ́nà bàbá yìí náà mọ̀ pé bàbá yìí náà yóò mọ̀ dúpẹ́ fọlọ́ ní kọ̀kọ̀ tó gbogbo àwọn tó jẹ́ àwọn best student táwa mọ̀ nígbà náà táwọn náà sì mọ̀ àfi táwọn parọ́ lókù táwọn náà mọ̀ ní àwọn best student ti Darul Falah ọgọ́rọ́ ní wọn súnà náà ṣe àwọn tó jẹ́ àwọn best students Sheikh Amgad Juma Sheikh Tajir Uthman wọ́n pọ̀ bẹ́ẹ̀ àfà wọ́n pọ̀ gan they were best students ilé òun ṣe pé kí ni o tí àbáyé náà pé àwọn tó lè fi ṣe fáàrí ni wọ́n nígbàtí kó tó fi wà nílé kí ó dáwà fi wà ní kẹ́rán tí ń gbà ìgbà náà ẹ̀mí ọ̀wọ́ lákẹ́ mo ṣe wọ jami àbí ìtẹ̀ mọ̀ láṣà pàdé mo mọ̀ he was the best student so ẹ wá ṣe pé ń sìn pé dára tọ́lọ́ ń bá ṣe fún àwọn ọmọ ilé kí ó Darul Falah kọ́lọ̀ ń yọ Kutubi kò ń bẹ̀ ẹ fẹ́ gbọ́ àdúrà yìí ò lè gbà torí Ọlọ́run ti gbàdúrà rẹ̀ Ọlọ́run ti ṣàánú rẹ̀ wàláhì Ọlọ́run ti ṣàánú rẹ̀ kọ́lọ̀ kó bá lékún àánú rẹ̀ lórí rẹ̀ kọ́lọ̀ sì bàbá aṣọ ó ti yé sìn so in tó wá kù sí àwọn máa ń pè ń gbà mí pé àrùn kìíní ẹ̀ṣiṣẹ́ báyìí a máa ń kúra sákèsì alimuslimuna nasaha mùsùlùmí gidi a máa ń kúra sákèsì ni wal munafikun àwọn munafiki ni gọ́ ṣàṣà àwọn náà máa ṣe gíṣù náà ń kúra sákèsì tó bọ́ yé mi náà àfákùtù mi ó pè ń gbà mí ẹgbẹ́ mi náà ní màá kọ́ fákùtù bí a máa ń pera wa kọ́lá ń gbà mí nígbà tó di pé mo di pé afákùtù bí àwọn àti sáré máa ń pè fákùtù bí afá ẹ máa pè sákèsì ó náà pé ó súnmọ́ yín ẹ máa pè sákèsì ọ̀rọ̀ àwọn ìpè yìí ṣé ààrí rìsọ́ọ̀tì ẹ̀ báyìí ẹ pé afáyín náà ti òun náà ti ọ̀rọ̀ ìpè ó ti ń dínkù bọ̀ kò lè tán lára ọmọ ọba kó má kú dànsákì ni ó lè sọ̀rọ̀ gbàgbé kó àbí kò fẹ́ dá fún yín ni àbólórí ibú ni ìyẹn ṣẹ́rí tẹ́ bá dẹ́kọ̀ tẹ́ bá dé island nọ́màtì àwọn kakùn nọ́màtì ní níjọ́ kan mo wọ mọ́tò nìbàdàn so kọ̀dọ́kítà àti ìyá kan ó sì pọnmọ sẹ́yìn tẹ́fọ̀n pé àwọn ò kákún ìyá yẹn pọnmọ sẹ́yìn kọ̀dọ́kítọ̀ yẹn ó là kó wá fẹ́ gbowó lọ́wọ́ ìyá yẹn ọkọ̀ wá gbowó kò wá sì lè fún ìyá yẹn change ìyá ṣáà ó là ń pariwo fún mi change mi ẹ̀rọ kí ló dé ẹ̀rọ ń pariwo pé àbí kò fẹ́ dáa fún ọ ni ìyá yẹn bú kọ̀dọ́kítọ̀ pé ṣé kò fẹ́ dáa fún ìyá ni ọmọ tí náà máa sọ́kọ́ mọ́ yín lójú ni èmi tí mo wá látẹ̀kù àbí ní tèmi ti wá ó ti yé sí ara mi ṣẹ́gìrì ó ti tó pọmọ sẹ́yìn ó sì sọ pé àbí ọmọ rẹ fẹ́ sọ́kún mọ́ lójú ni àbí kò fẹ́ ọkọ̀ ọmọ yín máa sọ́kún mọ́ yín lójú ni kíníkà ibi èmi tèmi ò gbé mọ́ but àwọn kàkún ìyá yẹn kàkún wọn sí big thing ó pé àwọn sọ̀rọ̀ náà mà ní bẹ́ẹ̀ bá dé Ìbàdàn wọ́n ṣe máa ń sọ nù ẹ̀ bá dé Island àwọn ṣiyèrè ni wà wèrè ni ẹni wèrè wá ń bì ó ti yé sí báwọn ṣe máa ń sọ tí wọ́n nìyẹn àmọ́ wá sí ń pèsè àkíyèsí tó ń ti bẹ́ẹ̀ pé náà wọ́n ń sọ bẹ́ẹ̀ ó ti bọ́ sí àárín dáwà àwọn èèyàn ń rí ẹ gẹ́gẹ́ bí kúdùà gẹ́gẹ́ bí role model ó ti yé sí ó ní dìgbà àwọn àṣà tẹ́ ń lò yẹn mọ́ àkíyèsí táwa ń pè jẹ́sí pé táwa ń pè Sàdí Shittu sí nìyẹn indirectly lọ́la àwọn tó súnmọ́ ó ti yé sí pé àná òru wọn ń ṣe báyìí náà ṣe máa ń ṣe ẹ̀yin náà ẹ pèsè àkíyèsí alhamdulillah a sì ń rí result yẹn àmọ́ ẹ̀yin àgbàtọ́ ti ń ṣe tiẹ̀ lẹ́yìn tí ń ṣe pé ẹ ti ń ṣe pé dc ó wá ń mẹ́pẹ̀ sẹ́ẹ̀ ó wá ní Dr. Aláró ayé rẹ̀ ò ní dá o kí ni Dr. Aláró ṣe fún ọ ṣó bú ọ ni ṣó ṣépè fún ọ ni kò sí anything of church kódà kò dárúkọ rẹ rí kò dárúkọ ẹni tó ń sọ yìí kò dárúkọ rẹ rí so what is the problem atumelo means. kí ló kọ ẹ Fàtáyì ayé tí o jẹ ẹlẹ́dà Fàtáyì tọ́lọ lè wọ́ 4.5 million lákàtí bàbá rẹ̀ Fàtáyì. ṣé ń gbọ́ ẹ̀jẹ̀ ń tún play kì í ní ìkọlọ́njẹ́ ó lè padà ó ní Fàtáyì
subhanallah pé ayé tí ó ló dáná ìyẹn Ustaz Fatai Sarumi ló ń sọ o subhanallah wípé àfà lọ withdraw 4.5 million kó ní àkáǹtì bàbá ṣé bàbá wọn lówó tó bá wọn ni kí lẹ́ẹ̀ fi rọ́ṣe kí lẹ́ẹ̀ fi rọ́ṣe bóyá ẹ kí n wá fóònù kẹ́ kí n wá pè wọ́n live if possible kí lẹ́ẹ̀ fi rọ́ṣe tẹwà ní àfà lọ withdraw 4.5 million ó yẹ kábàdì lówó gan nìyẹn kankan máa ra mọ́tò kan máa kọ́lé àti máa withdraw 4.5 million ó yẹ kó ní nǹkan tí ó fi ṣe kí lẹ́ẹ̀ fi rọ́ṣe òun pọ̀ ọmọ ẹlẹ́ni ìsìn olùdó ohun kí n tó sọ yìí ní court of law tó sọ yìí ó gbọ́dọ̀ mú concrete evidence wá lórí ẹ̀ ìpé lóòótọ́ lórí bẹ́ẹ̀ ok ìwọ wá sọ ilé ìsìn orí pé n tó sọ yìí no problem òwò sọ̀rọ̀ ni torí pé àwọn orísun ẹ̀ àmà gbóhùn tí wọ́n ni àmọ́ ìtí kújú bí sọ yẹn òun ò rí bẹ́ẹ̀ òun kò dá ẹjẹ́ àrùn náà wallahi ẹjẹ́ àrùn náà ẹjẹ́ àgbésí làákàì ó lẹ́nìkan sí ó dá káwá sọ pé kì afẹ́yìn wá ṣe bẹ́ẹ̀ ṣé ó wá gbẹnu ẹ̀ńsì kọ́ máa sọ fún gbogbo àyàn ta ṣé owó ti pé náà pé àyìn tó ṣe ya ọmọkùnrin ẹ̀ka tó fún àpẹẹrẹ ni ó ká máa sọ pé àfọwọ́ tẹ̀ ṣe bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam. Adama atọ́lẹ̀dọ́lẹ̀ wèrè ni wọn gàbí mùtù gbogbo wọn yìí wá wà bẹ́ẹ̀ wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ Fatai ṣe ń dá lórí Fatai tìyàyí àti Aláró Ìmúránà Ẹlẹ́hà Àjàlá Gùdúlù Akórèdé gbogbo yín pátá àti bàbá alágbèéní àdígbìnrin ní Ìbàdàn gbogbo ẹ̀yin tẹ́ ń pera ilá lòzúnà àdìẹ̀yà òsàlàfíà wà àdìẹ̀yà òzúnà tẹ́ ń dààmú ayé tẹ́ ẹ̀já yọ gbádùn àti bọ́tán gbogbo yóò lè dà. Gbogbo ẹ̀yà lòzúnà àdìẹ̀yà òzúnà wà àdìẹ̀yà òsàlàfíà gbogbo yẹn ní sọ dáadáa. Aláró ayé rẹ̀ ò lè dà o. Kí ló pẹ́ Fatai ayé tí o ti ẹ̀ lé dà Fatai tọ́lọ lè wọ́ 4.5 million lákàtí bàbá rẹ̀ Fatai ó ti lóun ṣe súnà eléyìí ibú ní Fatai àkáǹtì 4.5 million inú àkáǹtì bàbá rẹ̀ nígbà tó rẹ̀ bàbá ó rò pé bàbá òkú ni ọ̀nà 4.5 million lábúrò Fatai inú àkáǹtì bàbá rẹ̀ ìwọ lọ wá nígbà náà ó ń bú mùdírù ó ń bú àwa àfa àzúbí ayé ló ní dá Ìmúránà Ẹlẹ́hà ìwò lè ṣe ríre ṣe bó ṣe ń ta ṣéwù Dàhúdù àlùfà ńlá bàbá wa Dàhúdù ọmọ rẹ̀ fún bàbá nù bàbá Ẹlẹ́hà ẹ̀rí Ìmúránà bí ìsàmà wà ládùúgbò àsáwọ̀ ọmọ ni ọlọ́run yẹn ṣe fẹ́ mọ̀ níbẹ̀ bàbá ṣéwù Dàhúdù ẹgbà kádàrà ọlọ́run ọmọ ànábì ń wù dúró ní ẹgbà kádàrà ó sì lé yíyà ní torí bàbá ṣéwù Dàhúdù bàbá náà tán fún ṣe Ádámù bàbá náà sì tán fún Mùdírù bàbá dáadáa sí ni bàbá náà àmọ́ ń kó àwọn ìdọ̀tí kéékèèké rẹ́ bàbá náà la ẹ dákun torí ọlọ́run bí tí ṣẹlẹ̀ fáwọn ẹni ọlọ́run ẹgbàá bẹ̀ gẹ́gẹ́ bí kádàrá ọlọ́run. bàbá Musa Agboola Akímù Kùtùbù bàbá náà láwọn kọ́ ọlọ́mọ akéwù bàbá ní gbogbo ọmọ akéwù Darul Falah tọ́ba kéwù lọ́dọ̀ àwọn alibarika tí ọmọ ṣẹlẹ̀ sí wọn àtọ́rẹ́ tí ọmọ Darul Falah yọ ọmọ rí wọn ní kọ́lọ́ wọn yọ ti Akímù Kùtùbù kó mẹ́ Akímù Kùtùbù ò ní bá eré kalẹ́. ṣe ń gbọ́ nígbà tó sọ ti àfàṣà òbí tán pẹ̀lú gbọ́lọ́n á gbìyànjú láti pè wọ́n inshallah kọ́lọ́n jẹ́ kí wọ́n lè rí ọgbé so á gbìyànjú láti pè wọ́n so ó wá tún wá ó tún ní ó mú àfáìmọ̀rọ̀nù náà ẹ̀lẹ́à náà ó mú gbó wọn sí pé wọn tó ń dárúkọ lẹ́ẹ̀kọ́ kan yìí tá máa fẹ́ gbé ọ lórí tó sọ ó máa ń pa ọ́ lẹ́yìn náà tọwọ́ àwọn ẹ̀ka kan ṣe pé wọ́n sì yẹn ó kàn fọ́nì wallahi but ó fọ́nì náà yà ká àwọn Yorùbá wọn ní ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ọ̀rọ̀ burúkú ni àmọ́ tó máa ń bẹ̀rẹ̀ ó kò máa ń pa alẹ́ rìn ni ẹni ẹ̀wù kí ló ṣẹlẹ̀ ń sìn tó fi ń ṣépè ṣé èpè làwọn ẹni iṣẹ́ tí wọ́n fi ń ṣépè so ó tẹ̀ káyín lára so inú ń bí nígbà tẹ́yìn bá wọn sàbí ànábì sallallahu alaihi wasallam àwa ṣépè fún yín tẹ́ǹbù tẹ́ ní àbúrò rárá alátẹnujẹ ni tẹ́ni amúrùmù ránṣí dẹ̀dẹ̀wù rẹ ni ó tutù tẹ́ni amúrùmù ránṣí ẹni òun ni elétekéte ni dáhí ni gẹ́gẹ́ bí mùdírù ṣe sọ elétekéte ni ǹjẹ́ a ṣépè fún yín
so okay mudiru on abu àbí on ma peju Sheikh Adam pé to ní tó ṣe Sheikh Adam afa le wa bu àwọn èyàn báyìí pé ilé lágbájá àti mo ten rí dáná alamida ilé kò lè dá fún olóṣù yìí náà ṣe rí ilé kíní kan mudiru rẹ̀ sọ pé ẹbí bí ẹni pé òun ló ń pín kádàrá bí ẹni pé òun ló ń pín fún wọn ṣe lè kò lè ṣe yìí náà àti yọkò nu olóríire ṣé ìwọ ló ń pín so kọ́kọ́ gbàgbé ẹ̀ náà alhamdulillah Ọlọ́run ti ní káwọn tó kálẹ̀ Ọlọ́run ti kọ́kọ́ wọ́n ti kọ́ ṣu yìí náà abẹ́lọ́n kọ́lọ́n jẹ́ kó yìí náà kó bá wọn kalẹ̀ tẹ́bí tí kíná pè ní oríire tẹ́ pé oríire ayé la ń sọ gbọ́n tá a sọ yìí alhamdulillah wọ́n ti máa rí wọ́n ti níyàwó gbọ́n tá a sọ yìí náà ti nílé lórí gbọ́n tá a sọ yìí kódà kò síyàwó kan ni wọ́n ní gbọ́n tá a sọ yìí wọ́n ní owó yes tọ́ láfà ní owó kò ń ṣe pé kẹ́yìn wá di ọ̀tẹ́dọ́lá àbí kó di Dangote kọ́ alhamdulillah olùkálùkù wọn wọ̀ okay so kí ni oríire tó túkù abẹ́lọ́n kọ́lọ́n kó bá ṣàlékún rẹ̀ ní fún wọn ìdáyìn bá káàkiri jálàbí tẹ́ ń bá káàkiri orí kíní kan tẹ́lẹ̀ sí ní ẹ mọ̀ ṣe tọ́ abẹ́lọ́run kọ́lọ̀n jẹ́ lè túbá o kọ́lọ̀n jẹ́ lè fi ilẹ̀ torí pé kò ní tù àwọ̀ níbẹ̀ lọ́n kẹ bábà ikú wàláhì ẹwọ́n tó sọ nípa afárá fàtàsàrò mi inṣàlá yíká plé kíní tán gbogbo ẹ̀yin tẹ́ ń dààmú ayé wa tẹ́ nílé àbá àlímì ilé ẹ̀bọ ni tẹ́ ní lọrin ìlú kèfèrí ẹgbọ́n sí ìlú kèfèrí ní lọrin gbogbo ilẹ̀ Yorùbá àwa la làwọn lójú ẹ̀sìn àwa la kọ́ wọn lẹ́sìn wọ́n wá láwọn bẹ́ẹ̀ pa Ìlọrin rẹ́ kí ló kàn án pẹ̀lú gbogbo yẹn wọ́n láwọn bẹ́ẹ̀ pa rẹ́ ìlú mímọ́ gbogbo orú yín bẹ́ẹ̀ Ìmọ̀ràn Ẹlẹ́hà ọmọ Ìlọrin ní ọ̀wọ́ eré ire Ìlọrin ò ní jẹ́ tiẹ̀ Ìmọ̀ràn Ẹlẹ́hà ọmọ Ìlọrin ní ọ́ eré ire Ìlọrin ò ní ṣe ò ní kéré oko délé Ìmọ̀ràn náà. mo tó wá fọ́nì jù ẹgbọ́ àwọn tó wà ní jókòó yẹn kí náà ṣe àmì kẹ́kọ̀ọ́ pé àkọ̀ ẹ̀ka ṣẹ̀dá ṣúrú ọ̀dá àìpè báwo níbi wáàsì ẹ wá ń ṣe àmì ẹ̀ ń ṣe àmì àà ṣé bí àwọn ṣe bójú wọn àwọn ṣe dúdú tó nì ẹ wá ń ṣe àmì ṣé pè tó ń ṣe ṣe àdúrà ló ń ṣe ọmọlàkejì rẹ̀ àyókù nǹkan tí ẹ ní ẹ dákun kí náà ṣe fún àwọn tó sọ kí náà ṣe fún ọ torí pé ó ṣàfẹ́ kí mùdírù mọ̀ pé onífẹ́ mùdírù ó gbé ìfẹ́ mùdírù sórí àwọn sọ pé àwa nífẹ́ ànábì sallallahu alaihi wasallam àgbé sórí àgbé sójú àgbé sára àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam a nífẹ́ wọn ẹ wá ní àṣẹ àwọn sàbí jẹ́ bàbá ti yín ni so Sheikh Adam bàbá ti ẹni yes Sheikh Adam ṣé bàbá ti ẹni akádá ṣe kẹfà ní ká gbogbo ní ká dárí ká tún sa ó kí ó mọ́ríkàzì níwọ̀n tó ń sọ̀rọ̀ yìí ó kí ó mọ́ríkàzì ó lọ mọ́ríkàzì pàápàá àbí kí wọ́n ní problem ẹ́ ó ṣàfẹ́ fi hàn pé àwọn kan ti ṣe lánàá ẹ fi hàn mùdírù mọ́ríkàzì bí ẹ̀ àwọn nífẹ̀ẹ́ mùdírù irọ́ sì ni wallahi irọ́ ni tí ó jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ èèyàn ni ó ti ń sìn ẹ mọ̀ ràn lọ́wọ́ ni fi mùdírù àìwò ẹ má sọ àwọn ọ̀rọ̀ báyìí mọ́ ẹ̀ ń lé kẹ́ máa gbà mọ̀ràn ẹ sì wá dùn pé ẹni tí mùdírù sọ bẹ́ẹ̀ ni Muawiya àwọn dìdì ni bẹ́ẹ̀ ni Abu Hurairah alátẹnujẹ ni bẹ́ẹ̀ ni wọ́n rí sọ ṣé kò rí bẹ́ẹ̀ ni ṣe ń tábà sí káwọn àwádìí kò dá ń tábà kú tí bí sọ ṣé ò rí bẹ́ẹ̀ ni ìbáyìí náà kọ́ńfà ń kó rí bẹ́ẹ̀ bọ́dí sìn ẹ̀wọ̀n blackmail ẹni yìí ipe ẹni wo kódà ẹnìkan pè mí lónìí ìgbà tí bọ́dà mi kára jọ ń lọ ká pè mí obìnrin ni in fact ó ká lára pé ó ṣe jẹ́ pé báyìí but side tí wọ́n ń paint fáwọn èèyàn lóòótọ́ kò sẹ́ni tí ó gbọ́ tó ní èyí tẹ́ni wọ́n sọ wá lágbára bó rẹ̀ ṣe nípa ẹni ní owúnukú ni mo ní ṣe gbọ́ fídíò yẹn látòkè ṣe gbọ́ láti bẹ̀rẹ̀ ṣe ń táfà ṣe gangan lẹ́lọ gbọ́ ní àbí tí wọ́n ti court tó ti court làwọn èèyàn ń gbọ́ pé Ádámù olódo ni ọmọ olódo ni owúnukú ni káwọn èèyàn ń gbọ́ nìyẹn ẹjẹ́ àbẹ̀rẹ̀ Ọlọ́run ọba ní táwọn ṣe wallahi Ọlọ́run ni wa idha hakamtum fahkumu bayna an-nasi bil-qist ọlọ́ni wà àkọsítú inna Allaha yuhibbul muqsitin ọlọ́ni ẹ ṣe dédé ẹ má ṣàbẹ̀sí fún àwọn èèyàn ní táwọn èèyàn ń ṣe yìí sí wallahi àbòsí ni kọ́lọ̀ balẹ̀ kọ́lá kọ́lọ̀ kó ṣàánú wa ọ̀tọ́ sọ pọ̀ bí aka pé díẹ̀ ká tó pè sọ́sàrì kọ́lọ̀ jẹ́ gbé kẹ́ gbọ́ la'natullahi alaykum wa la'natullahi ala man lam yal'anhum jẹ́gbọ́ wọ́n láàánà tó láàrékùn láàánà ọlọ́gun ma bá yín kí láàánà ọlọ́gun ma bá gbogbo ẹni tí ó bá ti láàánà wọn àmùdú yìí ti ń bẹ̀ẹ̀bẹ̀ o wọ́n lè kí wọn afẹ́ ìmúràn náà iná ọmọdé kó Sheikh Adamu ni Sheikh Komodi Yunus
nínú àwọn ṣe wọn àlàánà wọn ṣe kí láàrín Ọlọ́run kó máa bá Sheikh Adamu náà àbí tó ń sọ kọ́ àfi definitely tó ń sọ nìyẹn pẹ̀lú Rasulullahi alayhim pẹ̀lú àwọn ọkọ̀ máa bá wọn Rasulullahi ala man lam yal'anhum in tó ń sọ nìyẹn o pé ẹni tí ó wà tún láàánà wọn kí láàrín ọkọ̀ máa bá wọn náà subhanallah òtútù oníkí láàrín ọkọ̀ máa bá mudiru markaz láàrín ọkọ̀ máa bá bàbá Lágége àmín kí wọ́n ti bàbá Sheikh Adam torí bàbá ò láàánà wọn kan tó kú yes in tó ń sọ nìyẹn invariably so kẹ́ ẹ̀ máa ṣọ́rọ̀ sọ wallahi kẹ́ ẹ̀ máa ṣọ́rọ̀ sọ torí pé ẹ̀mẹ́ kí Ànábì sallallahu alaihi wasallam ní hadith Ali àwọn afámi ní marfu' àwọn afámi ní mawqufu ni Ànábì ní sallallahu alaihi wasallam ahbib àbíká ní Ali ibn Abi Talib ala ar-rajih kí mawqufu ni Ali ní ahbib habibaka hawnan ma asa an yakuna baghidaka yawman ma ẹni tó bá nífẹ̀ẹ́ níwọ̀nba torí pé ó lè padà di ọ̀tá rẹ̀ lọ́la àbí lọ́jọ́ kan wà á bìgìdù bàgìdọ̀kà haunan mọ̀ ẹni tó bá kórìíra Jakmal mudiru markaz àtàgbogbo àwọn ọmọlẹ́yìn wọn ẹni tẹ́ bá kórìíra abògìdù bàgìdọ̀kà haunan mọ̀ ẹni tẹ́ bá kórìíra ẹ̀ níwọ̀nba asa an yakuna habibaka yawman ma torí pé ẹni tó kórìíra yìí lónìí tó ẹ̀kọ́ tó bá yẹ́ ìjẹ́ ó ṣàlẹ̀ bàjẹ́ kókó tẹ̀ kú ní tó bá kú gan kò ní rí sí mi asa an yakuna habibaka yawman ma ẹ̀rẹ́ padà dọ̀rẹ́ o ẹ̀rẹ́ padà dọ̀rẹ́ ẹni tó bá kórìíra ìwọ̀nba ẹ̀rẹ́ pé ó ti yé sí ẹ̀rẹ́ padà dọ̀rẹ́ ẹni tó bá nífẹ̀ẹ́ níwọ̀nba má nífẹ̀ẹ́ ìfẹ́ àfọ́jújù Ànábì náà sọ́lá má nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ tó ti yé tó pé Ànábì kò lè dọ̀tá wa Ànábì Ọlọ́run ni ó ti yé sí àtàwọn sábẹ́ Ànábì sallallahu alaihi wasallam asa an yakuna baghidaka yawman ma tó pé ẹni tó nífẹ̀ẹ́ àfọ́jú gbá mo nífẹ̀ẹ́ ó sọ̀rọ̀ kan níbi kan pé tó wà ń ṣọ́lá mudiru markaz tó wà ń jókòó ní ọ̀rọ̀ ni òun ò dáa iye ilé tó ń sọ̀rọ̀ ìjákùmọ̀lì òun bá sọ̀rọ̀ jáàmù ni sítorí kíni sítorí pé kán ṣàlẹ̀ pé onífẹ́ àwọn ilé yóò dáa wallahi abẹ́lọ́ kọ́lọ̀n jó rẹ̀ onípo àràkó tó kú abẹ́lọ́ fún ó ti yé abẹ́lọ́ fún àwọn àṣìṣe rẹ̀ kọ́lọ̀n kó bá foríjì àwọn tó fẹ́ inú ẹ̀wà rọ̀fù lórí ẹ̀ abẹ́lọ́ kọ́lọ̀n kó má ṣàmójúkúrò fún torí pé in tó ń sọ yẹn wàlá in tí wà báàlù rẹ̀ rìsọ́ọ̀tì rẹ̀ ò dáa wallahi rìsọ́ọ̀tì ò dáa ó ti yé sí àyàfi kí ó lọ túbá wallahi a sì ń bẹ lọ́n kọ́lọ̀n jó túbá kó tó kú kọ́lọ̀n jó túbá kó tó kú torí pé in tó rawọ́lé yìí mudiru markaz ò lè gbálẹ̀ o wallahi mudiru markaz wọn lè gbálẹ̀ tí ó ti yé sí so kó lọ ma gbé dáadáa yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi lálẹ́ kìyàmà mudiru ó sá tẹfẹ́tẹfẹ́ fún ni wallahi mudiru wọ́n sá tẹ́sọ̀ wọn èmi mọ́rí o ní tí wọ́n sọ nítorí pé tó ń ṣe yìí èyí wọ́n pé tẹ́ bá wo countenance mudiru markaz nígbà míì ẹ pé àfáyàn ẹgọ́ òkè fẹ́ gbogbo tó máa ń ṣe fún yẹ sí gbà míì tí wọ́n pé ṣé wọ́n yìí ṣe ojú tó fi wo gan ojú tó fi máa wò pé ṣé wọ́n yìí ní kíláàsì ṣá tó ní kíláàsì ṣá ẹ pé òun tàwa dáadáa òun ṣe kúbẹ́ kọ́yàn pé mo nífẹ̀ẹ́ mudiru àti àwọn tó wà lamẹ́ríkà yìí tó ń pè rẹ̀ ní ọ̀kan lọ́mọ àbí kí wọ́n ti ń pè ẹrú sin kí ló ti ń pè rẹ̀ náà ó máa ń pè rẹ̀ ní nǹkan ẹ̀mí à Washington DC wọ́n àmọ́ kankan wọ́n àmọ́ lọ́hùn ó ní Washington DC Maryland ló wà ó tó ń pè rẹ̀ ní ẹ̀mí à Washington DC ṣé wọ́n ti ń jẹ́ Emirate ní Washington ni. so kẹsà lè show pé yes ẹ̀rífẹ́ ẹ̀jẹ̀ ń play ń tábà àkójúsọ àti gbọ́gbọ́ o bó ń kàn fẹ́ play ìbẹ̀rẹ̀ ká mọ̀ pé ń táwọn ní sọ wàláhí òun sọkúsọ ni wọ́n ṣe òun fìtínà sí ni wọ́n òun wàhálà ni wọ́n ó ti yé wàláhí òun wàhálà ni wọ́n òun wàhálà òun ni wọ́n ẹgbọ́n tí ń tí gẹ́gẹ́ bí àpèjúwe ń táfà. nígbà kan rí wàhálà tó ti bá jálà bí torí wọ́n bá ní àdánwò báyẹn àdánwò ti bá jálà bí orí àìsàn tí ó bá kọjá sálìkì àmọ́ oúnjálà bí wà báyìí. ẹ jẹ́ kí n lọ fún wọn. èèyàn wọ́n ní mudiru ní sàhábà. ṣe ń gbọ́ o àfa aláwa nìkan ló ń sọ̀rọ̀ o àfa aláwa nìkan ló ń sọ̀rọ̀ ìyẹn làfa ń fèsì fún o. ṣé kò sí yàtọ̀ láàrin èkú pẹ̀lú dasọ̀tò ṣé yàtọ̀ sí láàrin èkú pẹ̀lú àlàyé kí ló dé tí Yorùbá lábòsí lọ́wọ́. yẹ́nì pé ẹ̀yin gan alábòsí ṣé pé ẹ̀yin alábòsí kí ló dé pa pé àwọn Yorùbá alábòsí lọ́wọ́ ṣé kò sàtọ̀ láàrin èbú àti so ẹ̀yin sọ bẹ́ẹ̀ nígbà tí mudiru ń bá àwọn sàhábà so àfákùtù wa sọ wa mú àpèjúwe wa wọ́n sọ story ní ṣókí Sheikh Adam
àpèjúwe rẹ̀ tọ́ ọ̀gẹ̀ tàbákẹ́ náà bá sọ bá ọmọ àpèjúwe wa ọmọ story wa tó jẹ́ positive àti negative kẹ́yìn náà ẹ wò ṣé kò sí yàtọ̀ láàrin èébú àti ìtàn ni ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run èyí ṣe tẹ́ fi lábòsí èyí ṣe tẹ́ jẹ́ lábòsí. kì í ṣe èébú. wọ́n bá rí èèyàn tó ga tí mo wá ní dógó ṣé èébú ni wọ́n bá rí èèyàn tí òun náà tún méjèèjì wá ní màgáàbò àrùn náà sì sọ bẹ́ẹ̀ ó ní àbáṣà wọ́tàwọ́lá à ń já àwọn àmà. sọ kí mo bí wọ́n sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ nígbà báyìí fẹ́ni báyìí sẹ́ni báyìí ṣé èébú nìyẹn. ṣe ń gbọ́ ṣé èébú nìyẹn pé mùdírù sọ pé nǹkan bẹ́ẹ̀ ṣe sí ẹ̀yàn báyìí nígbà báyìí sẹ́ni báyìí ṣé èébú nìyẹn ṣé èébú ni táfàkùtù fẹ́ sọ ń sẹ́ máa gbọ́ ṣé èébú ni o àpèjúwe. ọ̀rọ̀ méjì mo fẹ́ sọ má dẹ̀ kẹ́ farabalẹ̀ gbọ́ mo fẹ́ sọ kan Sheikh Adam ní ṣẹ́jú mẹ́ta Sheikh Adam lórúkọ bàbá wọn ní Abdullah bàbá wọn tó bí wọn Ọlọ́run ò jẹ́ kó ń lọlé kí ó tiẹ̀ àmọ́ Sheikh Adam lọlé kí wọ́n sì kí ó sì yé wọn ìgbà wọn kí ó tán wọ́n dálé kí ó kalẹ̀ wọ́n lọ Egypt ìgbà tí wọ́n dé gan níbi tí kí ó yẹ dá wọn lójú dé wọ́n ní káwọn ọmọ lágbára gan kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ gbà tó pẹ́ lẹ́yìn tí wọ́n kọ́ àwọn èèyàn wọ́n ti kọ́ àwọn àfáà tó pọ̀ láwọn àfáà táwọn náà jẹ́ àfáà kọ́mọ́nkéwú àìsàn kan padà ṣe wọ́n inú kan arígbénu wọn kàn wú wọ́n gbé wọn travel out wọ́n dẹ̀ dé padà inú tó wú yẹn òun náà ni wọ́n bá kọjá sí alùkìyámọ̀ wọ́n dẹ̀ padà gbé wọn sí Nàìjíríà wọ́n sin wọn kọ́lọ̀ ń bá wa kẹ́ wọn. ìtàn tí mo sọ yìí ṣé mo bú ṣe kára. ṣé ń gbọ́ o. mo tún wá fẹ́ sọ̀tọ̀ yìí báṣọ̀ mi. tọ́ ṣètì gbọ́ báṣọ̀ kan nìyẹn o. ṣé fàádà bàbá rẹ̀ tó bí Abdullahi ó ya olóòtú paraku kò mọ nǹkan kan so ọmọ olóòtú ni Ádámù. ibi táwọn yẹn lọ ń gé ni. àmọ́ òun náà lọ lé kí ó ṣá ó dẹ̀ padà mọ kí ó lọ ń gé ni. ó dá lé kí ó lẹ̀. ó kọ́ àwọn ọmọdé kí ó lò tó àmọ́ tó kọ́ àwọn jálàbí náà àwọn ẹ̀hàn náà ọmọdé kí òun náà ló kọ́ wọn. àwọn tí ń wá abẹ́ obìnrin òun náà ló kọ́ wọn òun náà ló ti ṣe gbogbo ẹ̀. ó wá kọ́ yẹn àmọ́ ń gbẹ̀yìn ayé rẹ̀ ó padà wúlúkú ni o kódà ń gbà tó wúnú awá bá ti wòsàn Nàìjíríà àríwòsàn á padà gbé lọ ìlú Èkó ni o òkú rẹ̀ tí ní túnú láti pé gbára wá sí Nàìjíríà a máa bá yá sí pẹ̀lú bó ti wúkú náà jẹ̀mọ́ èyí tí mo sọ ẹlẹ́ẹ̀kejì mo sọ tán ní àbíkú wọn. ebu ni sókè nìkan máa dúró pé rárá o ìtàn náà ló ṣe ń sọ. èwo nínú gbogbo tí mo sọ yìí ni ò ṣẹlẹ̀ ṣé dáàbì wọn kéwú lóòótọ́ ni ṣé lóòótọ́ kọ́ dáàbì wọn ṣùgbọ́n ìpè wọn ló lòdò yẹn èébú nìyẹn. èébú ni. èyí tí mo lò lákọ̀ọ́kọ́ pé dáàbì ìwò lọ́lé kéwú mo sọ tán nìyẹn náà. mo ní wọ́n pa àwọn ọmọ ilé kéwú tó pọ̀ fáàtì mo sọ àwọn ọmọ ilé kéwú wọ́n jálàbí pọ̀ nu wọn ṣé mo parọ́ ni. mo ní àìsàn tó padà sí wọn kó fa kí ni wọ́n lókè mo sọ tán ní ayé ẹ̀gbọ́ wọ́n wúnú àìsàn yẹn náà wọ́n bá lọ wọ́n wúnú kú ṣé mo parọ́ pé wọ́n wúnú kú ni amẹ́lẹ́kejì ti ń jẹ́ èébú alákọ̀ọ́kọ́ ńkọ́ mò ń sọ̀rọ̀ ẹ má tẹ̀ wá lórí irú náà. ṣẹ́gbọ́ ẹ̀dàkùn ẹ má tẹ̀ wá lórí irú ọ̀rẹ́ simple gan wọ́n kàn fẹ́ kà bá rẹ̀ explanation tẹ́yìn náà mọ̀ ok ẹ wá gbọ́n tí mo dérò sọ tó yẹ pé èyí takun explanation pé explanation náà ni wọ́n sì ń ṣe ẹ̀yìn náà ẹ wá gbọ́n tí mo dérò mọ́ríkàs mo àwọn fídíò yẹn subhanallah ìmọ̀ bí mo ṣe lè rí láwọn tí àfà òbítíbitì ọ̀rọ̀ Muawiya dẹ̀dẹ̀wù rẹ̀ ní ó ṣe kìíní kan so platform kan mo ti ń play rẹ̀ ẹ̀dàkẹ́ ẹ má bínú àwọn sọkúsọ yẹn pọ̀ ó ti pọ̀ jù mélòó la fẹ́ kà ń bẹ̀ mélòó la fẹ́ kà nínú eyín adípèlè mùdírù mélòó la fẹ́ kà
so ẹ̀yin sọ pé ẹ̀yin sọ ìtàn àpọ̀lọ̀ jẹ́ lè rí ẹ jẹ́ kí n pa kìíní mélòó la fẹ́ kà ń bẹ̀ ẹ̀yin sọ ìtàn àmọ́ àwa a lè sọ ìtàn ká sọ bẹ́ẹ̀ náà ṣe ń sọ no ọ̀làhárà zol ṣẹ́gbọ́ o. ẹ máa gbọ́n tí wọ́n wí ń sin o. The Bluetooth device is connected successfully. ẹ gbá wọn ẹ̀kẹ́ èbú Mudiru Markaz káwá gbọ́ ṣé wọ́n ń sọ̀tàn ní àlàyé ní abẹ́ èbú ẹ gbọ́ o. Naam. Abo. لا يحب كل خوان كفور. ẹ̀dẹ̀bẹ̀ yẹn jama kílẹ̀mù méjì ló wà níbí Muawiya ò sínú àwọn sàábé kílẹ̀mù alákọ̀ọ́kọ́ Nbọ̀ kò sínú àwọn katabatu wahyi. kò sí nínú àwọn kutabul wahyi àwọn tá ń pè ní kutabul wahyi nínú mímọ́ òun làwọn tí wọ́n kọ wáàyí kalẹ̀ tí wọ́n. ẹgbọ́n tí wọ́n sọ ń sìn. oní Muawiya ò sínú sàábé kò sínú àwọn kutabul wahyi. ṣe ń gbọ́. àwọn kan tí mo ń sọ ni ẹ tí wọ́n ní mo kú sàábé mo ní Muawiya ò sínú sàábé mo ní Muawiya ò sínú sàábé mo ní Muawiya ò sínú sàábé kò sínú àwọn kutabul wahyi. ṣe ń gbọ́ wọ́n láwọn táwọn sọ nìyẹn táwọn ní àwọn bọ́ àwọn sàábé Muawiya ò sínú àwọn sàábé ẹ dákun kílẹ̀ fi lè prove ẹ̀ kí Muawiya ò sínú àwọn sàábé kò sínú àwọn katabatu wahyi ẹ gbọ́ àwọn nǹkan mi o. wọ́n tó pàdé gbangba. ala kulli min aliyin wa Muawiya ma. ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o wọ́n ń sọ̀tàn ní o wọ́n àbẹ́ ìbú o ẹ máa gbọ́ tó ń wì. òun amúlùkún lọ́wọ́ àásí òun ó yọ Muawiya o tóun wá aṣojú ọ̀gá àwọn. ẹ dákun yẹn náà máa gbọ́ o. ìwọ náà yọ ọ̀gá rẹ̀ tọ̀hún dẹ̀dẹ̀wò rẹ̀ ṣe ń gbọ́. tọ̀hún dẹ̀dẹ̀wò rẹ̀. ta ló pín dẹ̀dẹ̀wò rẹ̀ Abu Musa al-Ash'ari sàbí ànábì dẹ̀dẹ̀wò rẹ̀ kí ló ń pín dẹ̀dẹ̀wò rẹ̀ ní dídìrín tútù ọdẹ so ìyẹn ń ṣe èbú o wọ́n ń sọ̀tàn ní o explanation ní o wọ́n bẹ́ẹ̀ bú o dẹ̀dẹ̀wò rẹ̀ wọ́n bẹ́ẹ̀ bú o ẹ máa gbọ́. tọ̀hún dẹ̀dẹ̀wò rẹ̀ lọ́nà bá kó sí ní ọ̀. tẹ̀bí ń gbé ìgbónú èyí tá à ń gbọ́ lẹ́nu yín ní létékété. ẹni tó ṣẹlẹ̀ ń bẹ̀ ní pé Sayyidina Ali kò fi bẹ́ẹ̀ mètè kò mọ ètè àìmètè yẹn ó àfẹ́tì rẹ̀ ní wákàtí sọ̀fìn ibi tó bá ń lọ lòun lọ kò mọ báyìí. tẹ́gbọ́ wọ́n ní aliam dáhìá ṣe ń gbọ́ o ẹ máa gbọ́ o. àwọn eléte àwọn tí wọ́n láwọn gbọ́n lóde bọ̀dá amúrúkún là á sí dáhìá. ṣe ń gbọ́ pàtó ní abúlé náà sàn ní ẹ̀yẹ burúkú nù elétekéte sàábì ànábì wọ́n ń ṣàlàyé ni o wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ni o wọ́n àbẹ́ ìbú o kò yé mi o kò yé mi o wọ́n ní dáhìá. làwọn eléte àwọn tí wọ́n láwọn gbọ́n lóde bọ̀dá amúrúkún là á sí dáhìá. làwọn eléte àwọn tí wọ́n láwọn gbọ́n lóde. sàbí ànábì. lẹ́nu yín òní pé ẹ tó bá jẹun lọ́dọ̀. eléyìí ti ẹ̀ burú jáì ó burú jáì. yóò tún lọ sọ́dọ̀ àlí àwọn adigunlé tí àbúrò yìí dàbí ń ṣe bẹ́ẹ̀ ó ní àtọ̀hámù as-salatu wara'a Aliyyi atam wat-ta'amu 'inda Muawiya adisamu. àbúrò yìí rà yìí ní Muawiya gbà sọ́dọ̀ ibi kó máa ṣe rìwáyà wá kó máa kọ́ wọn nínú àfihàn. ọkọ máa ń sọ̀rọ̀ Abu Ali dáadáa. ìgbà tó yá tó tọrọ di pé wàhálà bẹ̀rẹ̀ láàrin Ali àti Muawiya
ọ wà Mẹ́dínà. ìfẹ́ kẹ́ ẹgbọ́ o ó ń sọ̀tàn Abu Hurairah ni o. tí ìgbà kan tí ó súnmọ́ Ítálì súnmọ́ ní pékeré kí wàhálà tó dé dábàá ní ló bá lọ ọ̀dọ̀ Muawiya ló bá di inú pátì Muawiya ọba àlìtì làwọn èèyàn bá sọ fún yín pé ìwà Abu Hurairah tó máa ń sọ̀rọ̀ àlì dáadáa. ṣé ń bọ̀ o. báwo ló ṣe wá dà tó wá lọ bá tó wá ń sọ ti Muawiya nísìnyí oníbẹ̀rẹ̀ as-salatu wara Ali adam. ṣé ń bọ̀. والطعام عند معاوية أجسام. lórí bẹ́ẹ̀ ni fẹ́rí tẹ́tẹ́ kóun kírun lẹ́yìn àdí ọmọ ìpè òun pé ṣòro ń jẹ lọ́dọ̀ Muawiya ó ní ọ̀rá nú dáadáa ṣòro ń jẹ lọ́dọ̀ Muawiya ó ní ọ̀rá nú dáadáa. ẹ dákun yìí tán ṣe yìí ṣé èébú ni àbí wọ́n ń sọ̀tàn ṣé wọ́n ń sọ̀tàn ni pé ọ̀rọ̀ Abu Hurairah pé tẹ́lẹ̀ ọ̀dọ̀ Ali ló wà nígbà tí ó ń rún nǹkan jẹ lọ́dọ̀ Ali àmúgbà tó dọ́dọ̀ Muawiya pé ó dà ń pé nǹkan ọ̀dọ̀ Ali ọ̀dọ̀ Muawiya ni ó lọ sọ́dọ̀ Muawiya wọ́n bẹ̀rẹ̀ pé Abu Hurairah àmọ́ ń gbọ́ oúnjẹ kú jẹ ní tí ó jẹ ní wá ní tó ń sọ nìyẹn wọ́n ń sọ̀tàn ni o wọ́n àbẹ́ẹ̀bú o so àwọn yóò gbélé nípa àwọn sàbí ànábì tọ́lọ ni radiyallahu anhum pé ọlọ́run lóò ti yọ́nú sí wọn wa radu an àwọn náà yọ́nú sọ́lọ́run ó ti yé so lẹ́yìn sọ pé àwọn ń sọ̀tàn wọn ni wọ́n bú wọn ẹjẹ́ àbẹ̀rẹ̀ ọlọ́run náà lọ́dọ̀ Muawiya ó ní ọ̀rá nú dáadáa ó lọ́ra nú dáadáa ṣé ọ̀rọ̀ gidi nìyẹn ọbẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn ẹ̀sìn rẹ̀ ni àwọn èèyàn rẹ̀ ni. ẹ describe well lálàjẹlújẹ. ṣèyí dàbí náà bú àwọn sọ̀hábà ó nínú kọ́nfẹ́rẹ́nsì tẹ́ ẹ ṣe tẹ́ ẹ nígbà náà mọ Abu Hurairah ṣe bí sàárà ní jẹ. torí màkà Abu Hurairah dé kò mọ ẹnìkan kò lẹ́nìkan láti Yámánì ló ti wá. ẹ máa gbọ́ o. ó wá dé kò síbi tí ó dé sí. Súfà ló ń gbé níbi mọ́ṣáláṣí Ànábì. Inshallah máa ń dé ìsìnkú àsìkò. tó bá wá lọ sọ́dọ̀ Abubakar ò ní gbà á lálejò sílé tó bá lọ ọ̀dọ̀ Umaru kò ní gbà á Umaru kọ́. jẹ́ ń gbọ́ ó lọ sábà ká Abubakar ò gbà ṣe Umaru kọ́ Usmanu kọ́. Ali kọ́ ibi yóò jẹ sàrà yìí ni o torí kò lẹ́nìkan kò mọ ẹnìkan oúnjẹ tó fẹ́ jẹ náà ni ibi yóò jẹ sàrà yìí ni o torí kò lẹ́nìkan kò mọ ẹnìkan oúnjẹ tó fẹ́ jẹ náà ni. pé yóò jẹ sàrà yìí náà ni o kò mẹ́nìkan kò lẹ́nìkan oúnjẹ tó fẹ́ jẹ náà ni yẹn pé oúnjẹ tí àbúrò àfẹ́ jẹ náà sán náà ló wà lórí ẹ̀ kò ní kankan tó fi lọ sọ́dọ̀ Abubakar kọ̀ tó lọ sọ́dọ̀ Umar tí Umar kọ̀ tó lọ sọ́dọ̀ Ali tari kọ̀ tó lọ sọ́dọ̀ Usman tí Usman kọ̀ ẹ̀rọ kì í náà fi ń ròyìn Abu Hurairah subhanallah ẹ wá ní ẹ̀ ń sọ̀tàn àwọn asún àpèjúwe ọ̀rọ̀ tẹ́ ń sọ nípa bàbá tí wà tó sì rí bẹ́ẹ̀ ẹ wá sọ di wàhálà ẹ wo bóyá ń jọ mí àtúmọ̀ máa tẹ̀síwájú torí pé wallahi ìyàwó ká máa sọ ọ̀rọ̀ tó ń bá ẹnu jẹ́ ni ẹnìkan wá jáde wá ń ṣe pé afá gbogbo ìpè tẹ́ bá ṣe àtàwọn tó ń ṣe pé gbogbo ẹ̀ tẹ́ bá ṣe pátá abẹ́ lọ́n kọ́lọ́ wọn ju padà sórí yín torí pé àwa kọ́ la ní yes torí pé àwa kọ́ la ní náà so definitely ó yẹ kó padà sórí yín àmọ́ àwọn ò bẹ́ lọ́n fún yín abẹ́ lọ́n balẹ̀ kẹ́ọ́lá kọ́lọ́n kó tún gbọ́ ṣe subhanakallahumma hamdik sallallahu alayhi wa sallam astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu.